Mẹ́mi kí lẹ sọ? Ani kí ló fẹ́ jẹ? Kí lẹ ní sẹ́yìn ló jẹ tí celebrity lè jẹ? Mo ní fùfú, mo ní rice. Èwo l'àmàlà, èwo ni fùfú, mo kì í jẹ àwọn oúnjẹ báyẹn o. Èwo ló wá fẹ́ jẹ? Ṣé ní spaghetti bolognese? Bọ́ọ̀lì àtẹ̀pà. Kó ń bá wọn dáná sílẹ̀ kí mo ṣe bẹ́ẹ̀. Ṣé bọ́ọ̀lì láwá tí nǹkan tó jẹ tó tọ̀ lọ́rùn? Kó ń ṣe bọ́ọ̀lì àtẹ̀pà spaghetti bolognese lè mí sọ. Kí ni bolognese? Lára àwọn òṣèré tíátà tí wọ́n ti làmìlaka dáadáa lónìí ni Alhaja Shakiratu Laide Bakare, ojúlówó òṣèré onítíátà ni tí ẹnu òun náà sì tólẹ̀ dáadáa tá a bá sọ nípa àwọn àgbà ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti rí ibi ìrèdé sí. wọ́n làwọn tó ń fẹ́ wá. wọ́n sì ń bá àwọn tó ń bù wá ẹ̀sìn wọn lẹ̀. àti fàwọn lọ́lọ́run lọ́wọ́ àti wò wọ́n níran tó lẹ́ni báyìí ẹ̀ bá ti bàjẹ́ àti máa wọlé bọ́ra. Kí wọ́n ní àṣeyọrí obìnrin gbajúmọ̀ òṣèré tíátà yìí? Màmá tó bí Alhaja Bakare ti bá tẹlifíṣàn Alóore fún àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí ipa tí màmá yìí kó lórí ọmọ ẹ̀ tóun náà fi di igi àràbà lónìí tá a bá sọ nípa iṣẹ́ sinimá. Orúkọ tèmi ni RISIKA Bakare, kì í ṣe màmá Alhaja Shakiratu Laide Bakare. Alhamdulilayi Rabbil Alamin. A rí gbogbo nǹkan wà lọ́wọ́ Ọlọ́run. Gbogbo bẹ́ẹ̀dá ó ṣe rìnrìn àjò ẹ̀ ó wà lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ìgbésẹ̀ tí oníkálukú bá gbé, gbogbo àwọn ọmọ tàbí bọ́lọ̀mọ́ ọmọ fàmílì tó ń ṣe tíátà. Bẹ́ẹ̀ náà ni mo nínú àwọn ọmọ mi tó jẹ́ àfáà gidi gan tó jẹ́ wípé kò tẹ̀ kí n wo fíìmù tí ò tẹ̀ kí n wo fíìmù. Ìrìn àjò oníkálukú bọ́lọ̀ bá ṣe sọ pé ṣe máa rìn ọ̀nà tóun tọ̀ nìyẹn. First film ẹ̀ tó kọ́kọ́ yàgbọ́n pápẹ́ ní ojú omi ibẹ̀ láti mo lẹ̀ wá ń bẹ̀ ní táwọn ìṣẹ̀lẹ̀ bá fẹ́ máa bínú pé ìtọ́jú àwọn dáadáa ìbínú máa lọ bá ń rìn ládùúgbò ẹjọ́ má bínú mà ẹjọ́ ìgbà yẹn wọ́n àkàn tó ní tọ́lọ̀ ládùúgbò tó bá fẹ́ bá a sọ̀rọ̀ ọmọ kékeré producer because ibi teenager gan lóògùn náà nígbà náà tó bá ti fẹ́ bá a fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ọmọ kékeré producer wá ń bí o ọmọ kékeré producer ló máa ń pè dá yìí. Bàbá gan ò lè rí sí ibùn gan bàbá máa ń jáde mo rántí sí nǹkan tó ń yà pẹ̀lú Tara Ṣúkúrà àti máa nǹkan tó ń pè ní Laide Bakare gbà àwọn èèyàn kọ́kọ́ máa ń sọ gbà yẹn pé ṣé Laide Bakare ní kinní kan táwọn yẹn bá bí mí léèrè gan yẹn àwọn kan jiyàn gan tó jẹ níwájú mi pé Laide Bakare ọmọ Laide Bakare Ìjẹ̀bú ni Laide Bakare Ìbàdàn bàbá rẹ̀ èmi ìyá rẹ̀ Òṣogbo ni so kò sí nǹkan kan ọ̀bára wọn tán orúkọ ló papọ̀ orúkọ ló wọn látìgbà tí wọn fẹ́ ya sí Tara Ṣúkúrà àti Laide Bakare bàbá ń jáde nínú yàrá wọn torí bedroom dádì náà lò bí bàbá lọ sí another sitting room tí wọ́n tẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kan tó ṣe tán so bàbá gan náà àwọn gan náà wọn ò lòdì sí. àwọn artist jẹ́ pé abalẹ̀ máa ń ṣe oúnjẹ ó lè gbà mí lọ́sẹ̀ kan gbà tó ń ṣe Jẹjẹrẹ Òṣogbo ní ìlú mi náà ti lọ náà ti yá from day one mo ti wà lóòótẹ́ yẹn hòtẹ́ẹ̀ Ọ̀ṣọ́wọ̀n hòtẹ́ẹ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn ibẹ̀ la wà mo lo complete 21 days níbẹ̀ èmi ni mo ń bá wọn ṣóúnjẹ ṣùgbàṣà wọn máa ń kíkà fún ọba tí ń lọ sóko àwọn ọlọ́mọ àwọn lóòótẹ́ táwọn máa dá mi jẹ wọn ṣe. sọ ayé bẹ́ẹ̀ support ìwé fọ́ọ̀kùn. mo fọ́ kún mi ò tiẹ̀ fìgbà kankan wá àti ìgbà kankan ní ìṣù pẹ̀lú ẹ̀ pé ṣé wọ́n ṣe. Báwo ni ìrìn àjò Laide Bakare ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rèé lẹ́nu màmá tó bí i. àtìgbà tó dẹ̀ ti wà ní skul ló ti wọ́n náà pé dáàbì wọn ní hòtẹ́ẹ̀lì Ìbàdàn so ní Lágelú àwọn òṣèré máa ń wá síbẹ̀ òun náà dẹ̀ wà ní UI so tó bá ti wá ní weekend pé ó wá sí Ìbàdàn Lágelú máa ń mú tiẹ̀ artist kan máa ń wà lẹ̀ lóríṣiríṣi ẹ mọ̀ pé nígbà náà ọmọ ẹni tó ní hòtẹ́ẹ̀lì wọ́n lè nídìí nǹkan Láìdé gbọ́ bá wá wo bá ṣe gbá bá ṣàwò so wọ́n lè fẹ́ ṣe sí nǹkan kan wò pé ẹni tí ó fẹ́ ṣe òtí ẹ̀ tí ìdè kan wà pé wá Láìdé wá òdẹ̀ lè ṣe nǹkan báyìí o òdẹ̀ wá bá wa ṣe òdẹ̀ wá ní ọ̀tọ̀ àwọn òṣè kíní kan ẹ̀ṣẹ̀ mọ́kà lè gangan ló fẹ́ kó máa ṣe iṣẹ́ gbogbo ló rántí fíìmù tó wá ṣe ní Lágelú nígbà yẹn Adéyẹmí so tó bá wọn participate níbẹ̀ so àti gbà yẹn mọ́kà ti máa ọ̀dọ́ ìgbà tí a. Bó ṣe wá rí lónìí tí ọmọ Alhaja RISIKA Bakare ti di onílé ńlá nídìí iṣẹ́ sinimá tó tún lo mọ́tò kan bọ̀gìnì tó bá ìgbàmú pẹ̀lú kí ni màmá ẹ̀rí sọ sí èyí. alhamdulilayi ọlọ́mọ gbé kí ọmọ wa fà wá lọ sí ọgbẹ́ ẹ̀wọ̀n èyí tí yóò ṣẹlẹ̀ yìí náà oríire ni so òkìkí tó dáa ni tó bá jẹ́ pé nǹkan tí ò dáa náà ló ń ṣe
bó ṣe máa rí ìlú ẹ̀ náà tí ẹ̀ máa kọjá kan máa ní àyẹ́ ènìyàn ọlọ́run jẹ́ kí irú ẹ̀ wáyé ó ní orí o pàlúbà ìtàlá sí wọn jẹ́ ẹ̀nà ìsìnyàwó nígbà kan tẹ́ pé gbogbo àwọn múkà yẹn àti àwọn lásù gbogbo wọn ilé wa báyìí náà máa ń péjọ sí nígbà tí tó ń ṣe torúkọ tiẹ̀ tí ì dé irú bọ̀bọ̀ yìí kí náà forúkọ ẹ̀ mo máa forúkọ ẹ̀ ṣe o lórúkọ máa rántí ká tó ṣe. sára àwọn òṣèré tíátà náà ni àbí àbí yín kákọ́dù ògògó. àwọn bọ́ìsì ní dúdú báyìí kí náà rẹ̀. kó sáré lu. ó ń gbé lọ́nà ọ̀kọ̀tún yìí. ẹ máa sọ yín náà àbí àtẹ bá rántí mà. so wọ́n máa ń wá sílé wa báyìí tán bá wá bí mùsàbá náà ti ní gbọ́ngbọ́n ṣe tó wà nígbà yìí sí òun náà gbogbo wọn ní Bákàrè ní Mushin lẹ́yìn police station ọlọ́sàn ibẹ̀ nílé wa wà gbogbo wọn náà máa ń wá síbẹ̀ gbogbo wọn náà irúfẹ́ kan tí Láìdé bá Rótìmí Mákindé ṣe gan-an wọ́n máa wá ń gbé nílé ni àwọn àtàlà nìyẹn gbogbo wọn máa ń tọrọ àtàlà nìyẹn àdúgbò wa ló ń gbé ńgbà yẹn nígbà tí wọ́n máa kọ́kọ́ tó bá kọ́kọ́ gba àwọ́ọ̀dù tẹ́mà àwọ́ọ̀dù 1999 ló kọ́ gba àwọ́ọ̀dù lórí iṣẹ́ ọjọ́ ẹ̀yẹ ló kọ́ gba àwọ́ọ̀dù gba upcoming actress so gbogbo wọn gba upcoming náà máa ń tò so tí wọ́n bá ti ń bọ̀ ọ̀gá wọn pé èmi ò inú ibi táwa ń gbé ìsàlẹ̀ là ń gbé òkè ni bàbá wọn gbé most of the time Ìbàdàn ni bàbá wọn máa ń wà so tí wọ́n bá ti dé ilẹ̀kùn ní open fún wọn wọ́n á wọlé wọn á jẹun wọn á ṣe gbá wọn á ṣàwò ọ̀gbọ̀n bẹ́ẹ̀ yẹn so kò jẹ́ kí èmi ò rí bíbí tó jẹ́ kí gbogbo wọn mọ̀ mí ó jẹ́ kí afford mo fẹ́ sọ kúnlé afford nígbà kan ṣe wà lọ́dọ̀ Kórèdé fi ọgbà àwọn kúnlé afford yẹn gbogbo ilé wa báyìí àrẹsẹ̀ pa wọn ni so tó bá rí mi nínú òkùnkùn báyìí wọ́n mọ̀ mí irú gbàgbà tẹ́mi gan tí mi ti ní mọ́tò mo lè máa jáde kí n máa lọ sóṣù àgbo wọnú mọ́tò tí máa wọ mọ́tò ẹ̀kan bẹ̀rẹ̀ ní kọ̀dọ́kítọ̀ lè sọ pé kí n máa mú olùmú kílé wọn lẹ́nìkan ti sanwó oyún lẹ́yìn rẹ̀ àwọn máa ní ká ní sanwó ní àpẹẹrẹ àwọn àwọn lè dáa Láìdé ńkọ́ ẹ máa bá wa kí o ilé kan ìmù lọ́jà bí mo ṣe wá gan tí ń gbẹ tí bá ó háàdì fún mi láti máa lọ sọ́jà máa lọ ra nǹkan tẹ́ bá débì kan sì máa ń ra nǹkan àti tí mo bá nájà Àlàájá ẹ bá wa rà á àwa náà ra fíìmù ọmọ yìí ṣé ẹ ti rí ti bí àti last month yìí yẹ ti wá pé léke mo tí bá fẹ́ ra nǹkan sì máa ń rìn ní kẹ́ tó sọ pé ọmọ kan wà tó ń gbé lọ́dọ̀ wa tó ń gbé ó ń gbé nílé wa tó bá ti délé báyìí máa ní Alájà kílẹ̀ wá ṣe lọ́jà wọn náà rí yín lọ́jà lẹ́nu màá ní ta ló ń ṣọ́ movement mi wọn níbi tẹ́ ẹ ti rà kan báwọn ṣe kọjá wọn pé wá bí ìyá yìí ti wá sọ́jà lẹ́nu wa àgájá sọmọ tó má bàa ná nǹkan mọ́ kìnìkan owó ìwà mo ní ta ni mọ́nítọ̀ ìrìn àjò mi báyìí ẹ̀yin rẹ̀ yé máa ná nǹkan ẹ bá ra ta lọ́wọ́ ìyàbẹ́ bá ra nǹkan lọ́wọ́ ìjọba ti máa lọ ìṣẹ̀ padà báyìí àyè máa bá Kálàjà Láìdé o ẹ máa bá Kálàjà Láìdé kí nǹkan bíbí tí mo kọ́lé sí ní pọ̀tù ọjọ́ àwọn àṣìṣílẹ̀ ó pé oṣù kan lẹ́nu ojú ẹsẹ̀ báyìí ni gbogbo wọn ti ń pè mí láti lè pé Alájà akúnàwó kìnìkan arígbá ara wò. bákan náà ni màmá tó bí Láìdé gba àwọn òbí níyànjú alájọ tí ọmọ bá dé tó sọ pé iṣẹ́ tíátà orin tàbí àwọn nǹkan míì tó fara pẹ́ ló fẹ́ máa ṣe. nǹkan tó ṣe ní pé ṣe rí gbogbo nǹkan láyé àní láti máa gbọ́ àgbọ̀yé so tí wọn bá gbàgbọ́ yé nǹkan wà láì kò sí nǹkan kò síṣẹ́ kan téèyàn ṣe tí ò ṣọ̀nà téèyàn bá ti kọjú mọ́ téèyàn bá tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba tọmọ kan bá fẹ́ ṣiṣẹ́ nọ́ọ̀sì wọ́n lè ní àwọn aṣẹ́wó ló ń ṣe nọ́ọ̀sì ẹ̀ má ṣe tọmọ bá fẹ́ kọ́ṣẹ́ hairdresser àwọn aṣẹ́wó ló ń ṣe hairdresser ẹ̀ má ṣe kò síṣẹ́ kan láyé yìí téèyàn bá yàn láàyè tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn aláìtàlá ìsúnmọ́ ìbílẹ̀ ìlàsíláwà ọlọ́run afáàlùbáríkà tó bá ti fèsì ẹ̀ ọlá wípé òun lọkọ nǹkan tó àwọn tó influence yẹn gangan tí mo mọ̀ òní Múkàrè wọ́n àdé bíi driving gan Múkàrè nìkan kọ́kọ́ ní driving àti Múkàrè nǹkan ní driving gbà tó máa lọ ń gbàgbọ́ níwá mọ́tò tó nǹkan ìṣó onímọ́tò tó fẹ́ máa wà ní kò ṣe lọ́nkọ́ driving alhamdulilayi school náà ló wà Unilag náà ló wà tó fún wa first car kò tí ì jáde school student ni ó wà ní Unilag bí mo pé nu yàrá tí mò ń sùn nu yàrá mi ló ń dáwó mọ́tò sí tí Múkà lọ kọ ní mọ́tò tó ń lọ kọ ní mọ́tò tó ń kọ ní dáàbò ní iṣẹ́ onímọ́tò tó fẹ́ máa wà ní ní ọdún máa ra mọ́tò tó máa kọ́kọ́ ra first car náà bó ṣe gbé wálé gbẹ nínú ìwọ̀n tún dọ̀ nígbà yẹn àṣìṣe sí ti tàbí red colour mi ọdún náà. mọ́mí ẹ rí i pé tí a bá ń bímọ pápá yẹn àbíyamọ bóyá nǹkan wà tó máa ń pè ní àkọsẹ̀jáyé ọmọ tàbí kí wọ́n máa sọ fún yàn pé ọmọ tẹ́ bí ológo ni ó máa níràwọ̀ ìjẹ́ irú ẹ̀ wáyé. ṣé ó sọ fún yín rí.
èmi ò ń ṣe èèyàn tó máa ń yẹ nǹkan wò èmi ò ní ṣe rí mi ní pásítọ̀ fún kankan mi yẹ nǹkan wò lórí anybody scan tán náà ń ṣe léni èmi ò ṣe rí tí mo fi bí gbogbo wọn tí mo rí mi ò ṣe scan ní bóyá ọkùnrin bóyá obìnrin ní ìdẹ̀mọ̀ kankan pa ẹ̀ àṣà mọ̀ wípé ìsàbátà àti lóyún àṣà bímọ òun ló tó tẹ̀lé àwọn ìbejì ní ìlú tó èmi ò ṣe scan ìrẹ̀ àkọsẹ̀jáyé kankan rí mo bí gbogbo wọn bákan náà ni alhamdulilayi gbogbo wọn náà lọ́dẹ̀rẹ̀. mọ́mí ẹ wá bínú mà kó tó di pé àwọn dáàdi jáde láyé ǹjẹ́ ẹ̀wọ̀n àtọmọdún mélòó ń gbà yẹn. 2010 ni dáàdi jáde láyé January 1st wọ́n pé 12 years ní January 1st. báwo ló ṣe wá rọrùn fún yín láti tọmọ tó fi wá yanjú mọ́ ẹ lọ́wọ́ báyìí kí làwọn tó jú rí. last month mi wà ní ọmọ 20 years ìgbà tí dáàdi wọn kú 2010 January 1st 2010. ni bàbá jáde láyé. wọ́n jáde láyé January 1st January 1st ọjọ́ new year a ṣe 12 years wọn ní January 1st. àwọn náà lè takò láyé pé kó má ṣe iṣẹ́ tíátà ńgbà náà. wọn ò takò torí pé hòtẹ́ẹ̀lì tí àwọn eléré wa ń dé sí gan àwọn náà ní Lágbèlú Olùdé hotel ní èjì òkú tẹ́ bá ti kọjá tẹ́ bá ti dé Ìbàdàn tẹ́ bá ti kọjá Lálùpọ̀n ní Lálùpọ̀n ló wà BS Bakare hotel BS Bakare gbogbo àwọn eléré ìgbà yẹn kọ́tẹ́mì náà tiẹ̀ ṣe máa balẹ̀ máa ń ní ìgbà yẹn ni mo kọ́kọ́ ń pàdé gbogbo àwọn eléré ní àwọn ìyá rẹ̀ ń bo àwọn bàbá ìyá àwẹ̀rọ gbogbo wọn tán bá wá sí àwọn délé òdúlé ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí wọn náà ra àwọn mi rẹ̀. mọ́mí a rí i pé ọmọ yín jọ yín dáadáa tọ̀rọ̀tọ̀rọ̀ àwọn wàá wo lẹ́ ní jẹ́ pé ara yín náà ti jogún ẹ̀. bí a ò tún rin àwọn Yorùbá náà ní ọlọ́gbọ́n ọmọ òjò lọ́wọ́ ká máa bí ọmọ kò sí bí èèyàn ṣe máa bí ọmọ ó ṣe lè kọ́ pọ̀ tó wàá ní ààfin kankan jọ yìí àwọn ẹlòmíín náà máa ń sọ Láìdé ẹ̀yìn ló jọ kíníkà ẹlòmíín náà sọ pé Táyé ló jọ yín Kẹ́hìndé ló jọ yín kíníkà ètò ìgbò tẹ́ bá sọ náà ni gbogbo náà ló jọra àwọn òbí mi lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí ni wọ́n máa rí píṣọ̀ rẹ̀ ní tàbí tí máa sọ̀rọ̀ nílò ní ti máa sọ̀rọ̀ tó bá gbé pẹ́ ní ṣé ọwọ́ ní Láìdé ti kọ́ tíátà ni àbí kíní kan èmi ò ṣe tíátà kí ló sọ máa ń sọ̀rọ̀ tó máa ń fọ́ ni pé àbí tó dúpọ̀ ọmọ yín ṣe tíátà ni mo tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn náà ni ìmọ̀ràn tá a fẹ́ gbà wọn náà ni wípé kí wọ́n fún wọn lẹ̀kan ṣe kọ́ lè máa fàdúrà tì lẹ́yìn wọn gbàdúrà náà ní gbogbo nǹkan gbogbo ọ̀nà táwọn ọmọ Yorùbá tán bá fẹ́ tọ̀ láyé nígbà tí wọ́n sọ ọmọ Yorùbá ti jalè gbogbo iṣẹ́ tó bá ń ṣe àdúrà náà ni àlùbáríkà lójú gbogbo iṣẹ́ tó bá ń ṣe láyé tọ́lọ́ máa ti fa àlùbáríkà sí wàláì ìdán ló máa ṣe ìdán ló ṣe máa rí ọ̀rọ̀ àdẹ̀gbàdúrà náà fún gbogbo àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn náà Ọlọ́run lè dùn rẹ̀ kó jẹ́ pátá táwọn aráwájú náà kọ́ mọ́ dèrò ẹ̀yìn gbogbo àwọn náà rẹ̀ ti ga nídìí iṣẹ́ yìí náà ọlọ́mọ fáwọn lọ sẹ́yìn. kò ní jù báyìí lọ o láti tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ̀kú.